Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Wá rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn ni. Ẹ jọ̀ọ́, mo ti wà níbí báyìí sì kì í ṣe ọdún kékeré. Ohun tó ṣẹlẹ̀ ní ìjẹrin níjọ́ Friday, àrírò ẹ̀rí. Akànṣàdédé jí ni. Bó ṣàṣe di pé ẹ máa kẹ́rù. Wọ́n ti dé, wọ́n fẹ́ wọlé. Kí ni nǹkan tá a ṣe? Wọ́n sọ nǹkan kan. Ìgbà tó yá wọ́n ní àfúwà ní 30 minutes ká lọ fi kó ẹrù. Ẹ jọ̀ọ́ láti jọ tàti kó ẹrù. Mò ń yàgbẹ́ ni, mi ò gbádùn. Ọmọ kéékèèké àwọn ọmọ mi tí wọ́n kó tì mí, gbogbo wọn wà lọ́dọ̀ mi, ìta la wà, ibẹ̀ là ń sùn sí. Kò sí nǹkan tá a lè jẹ. Kó lẹ́yìn pé àárín nǹkan tá a máa jẹ. Kò sọ́nà tá a lè gbé gbà, kí wọ́n jọ, kí wọ́n ṣàánú wa. Gbogbo orí ọ̀fẹ́ tí Ọlọ́run bá fún wọn, kí wọ́n fi ṣàánú wa, àfagídí ṣe o. Kí wọ́n jọ torí Ọlọ́run, kí wọ́n ràn wá lọ́wọ́ o. Torí bẹ́ẹ̀ mi náà ṣe wà politician ni mí. Èmi dìbò gidi gan láti ayé Gàwá, láti ayé kí n bá tẹ̀ máa sọ gidi gan bàbá mi Awólọ́wọ̀ ni mo ti wà nínú politician. Elders ni mí, mi ò ṣe leader nínú ìbò títì, ṣùgbọ́n mo jẹ́ prepare pé yes ká jẹ́ nǹkan gidi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí? Orúkọ mi ni Muhammed Agbaje. Ní 1999 ni mo débí. 99 ni mo débí. Tàtí mo dẹ̀ débí, mo rìn gẹ́gẹ́ bó ṣe yẹ kí n rìn. Inú omi ni mo bá bí. Wọ́n wá ní ìkíà ọlọ́tọ̀ ní bí ìjẹ́. Mo wá lọ síbẹ̀. Mo lọ tọrọ pé ṣé mo lè rí ààyè díẹ̀. Pé ilé tí mò ń gbé ní Coin Street ní Alágo méjì, wọ́n ti wó bẹ̀ wọ́n tà. Mo ní mi ò ríbi gbé àtìyàwó àtọmọ. Kan ṣàánú tó bá lè ríbi kan fún mi. Wọ́n dẹ̀ fún mi. Wọ́n béèrè nǹkan tán béèrè, mo san fún wọn. Wọ́n dẹ̀ ní màá máa sanwó ní ọdọọdún. Mo ní mo fara mọ́. So inú omi ni o. Tá a bá lọ ra igi ní oko bàbá. Igi lẹ́ǹtì kan, ẹ rí i pé 12 feet ló wà ń bẹ̀. 12 feet yẹn méjì la máa fi kóra wọn báyìí, àwa gé kan sí méjì, àwa fi báǹdì ẹ̀ báyìí, àwa rí mọ́lẹ̀. Tá a bá rí mọ́lẹ̀ ní tó máa ṣẹ́kù, kò lè ga tó mi bí mo ṣe dúró yìí tó máa ṣẹ́kù. Àwa tẹ pẹpẹ, àwa bẹ̀rẹ̀ sí ń kàn, àwa sọ di ilé bí mo ṣe bẹ̀rẹ̀ níbí nìyẹn. Àwa ṣe bẹ́ẹ̀ títí tọ́dún bá dẹ̀ dé, iye tán ní ká máa san, à ń san. Èmi ò jẹ wọ́n ní kọ́bọ̀ báyìí. So ó wá di ọjọ́ Friday tó kọjá yìí, tábà kan rí i pé wọ́n bẹ̀rẹ̀ níbẹ̀ àní bóyá drainage tán fẹ́ ṣe tán ni ó máa lọ sí National Theatre, bóyá àná fẹ́ ṣe làwa pé o. Má ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kí ni ìmọ̀ ti ń kọjá bìtìyàn wá wọ̀n fún drainage kọ́tà tán fẹ́ ṣe lọ sí National Theatre. La bá ń béèrè ní ọwọ́ ọ̀gá tó lídìí wọn wá ọlọ́pàá. Ló bá ní all this place ní o pé gbogbo bí ni àwọn fẹ́ wó. Gbogbo bí lẹ fẹ́ wó. Ẹ ṣàánú wa nígbà tẹ́ ẹ sọ fún wa tẹ́lẹ̀ àgbọ̀n kankan. Àgbọ̀n kankan rárá. Wọ́n ní kò sí nǹkan tó jọ ní àfún wa ní 30 minutes nọ́mbà ń lu kíní aago tán gbé wá 30 minutes 30 minutes lè rọ́ọ̀dù kó ní 30 minutes ẹ ṣàánú wa. Wọ́n á máa gba ó bá ṣe bẹ̀rẹ̀ sí ẹni tó bá dúró nínú ilé gan wá wó mọ́lé ni. Àwọn agbófinró ti pọ̀ jù, ọlọ́pàá, àwọn mobile police, àwọn sójà, àwọn defence, àwọn civil defence, àwọn káì, wọ́n pọ̀, wọ́n lé ní 300. Agbára kí la ní àníbọn àndẹ̀ wá bíi ti ham. Okay sir. Ǹjẹ́ ṣé ìjọba fi lẹ́tà ránṣẹ́ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn kó tó di kwani ọjọ́? Àti ẹ̀rí. So àwa tó àtiráyì ní eré yẹn náà, àwa sáré a lọ sí inú gà, wọ́n ní kò sọ bá ń lé. Làbárí kankan ṣe mọ́. Kí ló bá wá sọ lẹ́yìn ìgbà yẹn? Àrí ọba dì sìn. Tó ṣẹlẹ̀ kí ló bá sọ sí? Àti ìrí ọba dì sìn, àgbọ̀ kankan. Okay, kí lẹ fẹ́ sà? Kí wọ́n fẹ́ kí ìjọba ṣe pẹ̀lú? Tá a fẹ́ kí ìjọba ṣe ni pé ní inú òjò la wà. Ìta là ń sùn tọmọtọmọ inú òjò là ń sùn. Kí ìjọba kan gbà wá, kan ṣàánú wa o. Tá a bá níbìkan tó bá yẹ pé ìjọba náà ló rán wọn, kí ìjọba bá níbìkan tí ó kó wa lọ, kán dákun kan ràn wá lọ́wọ́. Oúnjẹ gangan tí ẹ bá ní ọmọ méjì nísìnyí tàbẹ́nu ara ẹ̀ nìkan gangan
àti bọ́ra rẹ̀ gan-an ó nira dépò bí téèyàn wà lóun fẹ́ lọ gba ilé bẹ́ẹ̀ bá tún á débi ilé yìí gan millions ni ẹni tí ò wá ní tí ò ní $500 lápò tó fẹ́ fi jẹun gan tí wọ́n á lè kúrò tọmọtọmọ ẹ dákun bolo ti fẹ́ rówó tó fẹ́ fi gbalẹ̀ ìtaláwa ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú wa ẹ gbà wá o gbogbo àgbáyé ẹ gbà wá o a fẹ́ kí ìjọba kó là wá lóye kó gbọ́n ká bá wa jíròrò lórí ẹ̀ kán dákun kán gbà wá o. On Friday, I was at home when the CDA chairman called me that they started demolishing this area. I was like, how come? We were not informed. Nobody tells us anything. So I need to rush out. We got there, trying to inquire what really happened. But none of the police officers, the guys, are ready to tell us anything. So we don't really know what really happened. Actually, because we don't know what really happened, or maybe they were sent, or it just been demolished. Our demand is that we need justice. That is what we need. We are all Nigerians. If at all they don't want us here, we must be notified. We must be told that in a period of a given time, you must evacuate or leave our land. But all of a sudden, no information. Nobody tells us anything. The houses, if you go out there, you are going to see people sleeping on the rail line. Nowhere to sleep. Look at the buildings here. Nothing happened. So we are just begging. We are not fighting anybody. We need justice. They should consider us as human beings, and we must be treated as human beings. That's all. I don't really know what to tell them, because yesterday night I was at the railway track. I told one of them, what I did, but you can be able to know, it rained yesterday. So in that type of human being, how is it going to, and children, how are they going to sleep over? I don't know what to tell them. I don't know how to console them either. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.